ṣùgbọ́n very dark man nìkan ló mọ̀ dí tó fi ń pariwo níkànnì WhatsApp náà, tó fi ń pariwo kànnì WhatsApp yẹn síta. Èyí táyà àwọn èèyàn gbàgbọ́ pé kò fẹ́ kí òtítọ́ dọ́jà kó wá dèké, nítorí wípé tí ò bá tètè pariwo ẹ̀ síta, ó ṣeé ṣe tó bá gbé fún àwọn kan nínú agbófinró, ó rò wípé wọ́n lè paná ẹ̀ mọ́lẹ̀ allegedly, ṣùgbọ́n òun ló mọ èrò ọkàn ẹ̀, kò fẹ́ kí òótọ́ yẹn kó wá di nǹkan tí wọ́n ó sin tí ò tún ní padà jáde mọ́, pé ó ti pẹ́ tí wọ́n ti ń wẹ́ni tó pa Mohbad, sọ wá yẹ kó le tó bẹ́ẹ̀ ni. Ìtò ń sọ ni pé táwọn agbófinró bá fẹ́ ṣiṣẹ́ àìmọye èèyàn tí wọ́n ti pa, tí wọ́n ti ráwọn tó pa wọ́n láìpẹ́ ọjọ́, ó lájẹ́ pé nǹkan kan wà ńbẹ̀ ni. Ẹ̀yìn ẹ̀ ní àṣírí WhatsApp group àwọn ìtí Ìyábọ̀ Òjó wà láàrin wọn, àwọn jìgàn bàbá ọjà, allegedly pé wọ́n lọ́wọ́ tàbí wọ́n mọ̀ tàbí wọ́n mẹ́ni tó ṣe allegedly bíi àfúrásì lórí ìkànnì WhatsApp yẹn. Wọ́n ní ká mọ̀ fẹ́ràn ara ilé ẹni jù kó má bàa di wàhálà sí ni lọ́rùn. Ìyábọ̀ Òjó ní àwọn èèyàn alátẹ̀lé dáadáa, bẹ́ẹ̀ náà ni very dark man ní àwọn tiẹ̀, ṣùgbọ́n ká jẹ́ olótìítọ́, ká mọ̀ torí pé a fẹ́ràn ara ilé wa kárí kó mọ̀ jẹ kòkòrò tí ò dáa, ká mọ̀ lè sọ fún un pé èyí tó ń ṣe yìí ò dáa, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yìí wà fún Ìyábọ̀ Òjó àti very dark man, ó sì wà fẹ́ni tó bá padà jẹ̀bi lẹ́yìn ọ̀rọ̀ yìí tó bá lu jáde tán. Bó la ti fẹ́ mọ ikú tó pa Mohbad? Àwọn èèyàn kan ń lo orí ẹ̀rọ yìí láti tako VDM, very dark man, níbi tí àwọn kan ti gbàgbọ́ pé iṣẹ́ tó ń ṣe yẹn wọn ò bá jí ó kanlẹ̀ kó délẹ̀ kó wádìí ọ̀rọ̀ ẹ̀ tán kan tó pè lálábòsí. VDM bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí láì tí ì débì kan làwọn kan ti ń pariwo pé ó yẹ káwọn agbófinró dá a lọ́wọ́ kọ́, kó sọ ibi tó ti rí ẹ̀rí. ṣéyìn ò lọ́kàn? Ṣé látijọ́ yìí tí wọ́n ti ń wá ikú tó pa Mohbad tí wọn ò rí, tẹ́nìkan wá ń sọ fún wa wípé àṣírí ẹ̀ wà lọ́wọ́ òun, táwọn kan wá ń jáde pé ẹ dá a lọ́wọ́ kọ́, ẹ jọ̀ọ́ o, wọn ò tí ì rí ẹ̀rí yẹn o. Irú àwọn èèyàn wo làwọn èèyàn yìí lórí ẹ̀rọ ayélujára? Bẹ́ẹ̀ àwọn kan sì ń tẹ̀lé wọn, àwọn kan ń sọ pé wọ́n kárí láé. Ṣe jẹ́ kí VDM ó délẹ̀ kẹ́ ẹ wá rí àṣìṣe ẹ̀, kẹ́ ẹ wá sọ pé Ọlọ́run mú. A ti ń pariwo ó gbowó lọ́wọ́ Naira Marley ni, ó gbowó lọ́wọ́ kinní kan Marley ni, ó tún ní ọkùnrin kan ní àárín wọn báyìí wọ́n ló gbowó lọ́wọ́ wọn, àwọn tọ́rọ̀ kàn, pé ó yẹ kó lè sọ̀rọ̀ nípa wọn.